bá mi wá egbò igi tọ́nà poṣó, bá mi wá egbò igi àsùnwọ̀n òyìnbó, wá lọ egbò igi méjèèjì papọ̀ kó kúnná dáadáa, kó wá fa sínú kòkò, kó fi irú locust beans, irú wóró, kó dà á sí, kó fepo sí, kó fi iyọ̀ sí. Tó bá lẹ́mìí ẹ̀, original ìjàpá tí kìí ṣe wèrè pa òun ló fi sè, má fi magí sí. Tó bá lè lo ìjàpá, lo abo adìyẹ kó fi sè. Tó bá wá lè lo ìjàpá tó lè lo abo adìyẹ, kàn sí ọbẹ̀ yẹn kó kàn dáàmú. Wàá ṣe tẹ̀léra farabalẹ̀ kó gbọ́ fídíò ìdílẹ̀ kó gbọ́ṣẹ́ tó ń ṣe. Síwájú kó tó ṣiṣẹ́ àbí tó bá iṣẹ́ tán ìkọ̀dọ̀ balagbara fisa àkáǹtì àwọn ọmọ aláìní, àkáǹtì nọ́mbà ní fáwọn ọmọ aláìní 0932981364, charity account 0932981364, GT Bank Nigeria, Global Dahiratu Dhikrlahi Islamic Organization. Gbogbo ẹni tí bá fẹ́ contact wa tẹ́fẹ́ bá ra ọjà lórí èkéyìí ìdojúkọ tó bá kò dojúkọ ẹ̀dá lórí èkéyìí nínú àìsàn both natural and spiritual problem, ẹ WhatsApp wa lórí +234 810 913 1425, ẹ WhatsApp wa lórí +234 810 913 1425. A wà ní Abraham Adesoya Estate Lekki Ajah Etiosa Lagos, ibẹ̀ la wà. Ẹ dẹ̀ lè kọlù wa direct. Iṣẹ́ wo ló ń ṣe gan? Obìnrin tó ní too much of miscarriage tó yún bàjẹ́ lára ẹ̀ látàrí pé kí ni obìnrin míì ń lóyún lóṣooṣù kò dẹ̀ mọ̀ láti bí 20 years, oṣooṣù ló ń conceive ló ń lóyún, ṣùgbọ́n bó ṣe rí píríọ̀dù yẹn kò rí bí pé òun lóyún. Kí lè àwọn nǹkan tó máa ń fà á? Nǹkan tó máa ń fa miscarriage pọ̀ gan. Kódà miscarriage ó wà registered ní evil word, wọ́n máa fi ń dẹ̀dá láàmú. La fi sọ fún pé ẹni tí kéèsì ẹ bá gbẹnu tán lórí pé ó ń wojú Ọlọ́run bá fọ́mọ, má wojú owó, wá lọ fún full package wa. Gbogbo àwọn nǹkan pẹ̀típẹ̀tí tá ń kọ yìí, ẹni tó bá jẹ́ pé kéèsì ẹ̀ kò wide, tí kéèsì ẹ̀ ò lágbára tó bẹ́ẹ̀, ẹ lọ ṣe, ó wà effective, ó ń ṣiṣẹ́, a fi ilẹ̀ àwọn èèyàn. Ṣùgbọ́n àwọn èèyàn míì kéèsì wọn gbẹnu tán, ó ní ìdíkà treat ẹ̀ fully both natural and spiritual, èyí tó máa lò before period, èyí tó máa lò during period, èyí tó máa lò after period. Ẹ ti understand nsìn, la fi máa sọ pé kẹ́ wá fún full package wa, látàrí pé bóyá kó máa rí light ẹ̀jẹ̀ yẹn kó máa dàbí pé kò thick, from there light ẹ̀jẹ̀ la kó máa rí, from there á bẹ̀rẹ̀ sí ní rí ẹ̀jẹ̀ ńlá. Miscarriage yẹn ọ̀kọ́ nìyẹn. A máa ní crapping nínú, severe crapping, kínú máa ṣe báyìí, kínú máa rún, kínú máa dùn, gbogbo àwọn nǹkan wọ̀nyẹn kó máa rẹ̀ sí i, kó máa dédé lose weight. Ẹ ti understand sí white and pink mucus kó máa jáde lójú ara ẹ̀, wàhálà tí ń bọ̀ nìyẹn. So àwọn nǹkan wọ̀nyí la máa rí ni wàá máa rí, kó dédé rí thick blood tákọ̀ dédé jáde lójú ara ẹ̀, wàhálà tí ń bọ̀ nìyẹn. So a láti wà very careful. Ẹlòmíì obìnrin mi ojoojúmọ́ ló ń conceive o, miscarriage yìí ló ti wà pẹ̀lú ẹ̀ láti lẹ̀, wọ́n dẹ̀ máa fi ń register pẹ̀lú èèyàn, wọ́n máa fi ń dààmú èèyàn, ó dẹ̀ máa ń ṣẹlẹ̀ naturally látàrí pé ẹlòmíì ní stress, àti pé látara nǹkan jíjẹ, àti pé látara age, àti pé látara kádàrá Ọlọ́run, ó máa ń ṣẹlẹ̀ sẹ́lòmíì. So ọmọ Ádámù náà dẹ̀ máa fi ń ṣèyàn. A ní láti wà very careful. Ẹ̀yin ọkọ ìyàwó, ẹ dákun ẹ jẹ́ ká máa, táwọn ìyàwó wa bá wà nínú oyún àbí táwọn fẹ́ kí wọ́n lóyún, ẹ ká máa fi wọ́n lọ́kàn balẹ̀, ká máa dùn wọ́n nínú. Ẹni tí ó lo especially ẹni tó bá ti ń lé níbi 35, ẹ láti fi lọ́kàn balẹ̀, kò gbúdọ̀ máa ṣiṣẹ́ agbára, kò gbúdọ̀ máa ṣe kí gbogbo nǹkan wọ̀nyẹn ń count láti lè conceive. Lẹ́fi rí pé àwọn èèyàn ń dààmú láti lóyún, ọkàn ò balẹ̀, wàhálà pọ̀, ó ní conceive. So aláwọn egbòogi tó pé máa kàmú system ẹ, tó máa regulate system, kódà ẹni tó ti wọ menopause, ẹ contact wa lórí èké ìpèníjà. Ọkùnrin gan tó pé nǹkan ọmọkùnrin ẹ̀ ò ṣe déédéé, abẹ́ntáyé ń dà láàmú, tó ń forí kókó alátakò, tó ń jẹun lójú oorun, ìbálòpọ̀ ojú oorun. Àwọn product wa ní lóríṣiríṣi, made in India, packed in South Africa, bẹ́ẹ̀ ni tó dẹ̀ wà effective. Powder ni wọ́n. Ètò àwẹ̀ wà tá a fi yanjú problem fáwọn èèyàn, ètò sàárà wà, ètò ọ̀ǹpù wà, ètò àdúrà wà, tá a fi gbà yín nínú ìdí ayé, àdẹ ní sick refuge fún yín láti evil world. Àwọn product wa ní lóríṣiríṣi, a tún láwọn special package tá a máa ṣe pẹ̀lú product tẹ́ máa lò. Kò síbi tẹ́ wà tí product wa ò dé. DHL la fi ń deliver all over the world. A dẹ̀ tún lo GIG logistics láti deliver local. Tẹ́ bá wo àwọn page wa, ẹ̀rì bá ṣe ń supply àwọn èèyàn, kò sí ìrújú lọ́rọ̀ wa, torí pé kí ni tilka hududullah wa ma yuti illa wa rasulahu, ní kọjá ẹnu àlà Ọlọ́run, ní kọjá tòjíṣẹ́. Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa, gbogbo ẹ̀yin customers wa, òkè òkè lẹ́ẹ̀ máa lọ, ẹ̀ ní ṣubú dànù. Ogun tó bá ti ṣẹ́ nínú ìgbésí ayé yín kò ní gbérí mọ́. Ẹ má wòra yín níran. Ogun miscarriage, ìwọ náà ṣe ẹ̀ kẹ́lòmíì jàǹfààní ẹ̀ kó lè gba ládá, ó wà effective. Àti ìwòsàn àti páyé ń dàyàn láàmú, gbogbo ẹni ṣe kí àfáàgbà, gbogbo ẹ̀ láwà into. Ẹ contact wa lórí +234 810 913
1425 sí ọbẹ̀ yẹn jẹ́ tẹ̀léra a wà ní Abraham Adesanya Lekki Ajah Etí Ọ̀sà Lagos. Bismillah ta'ala right way lẹ́wà iṣẹ́ tí wọ́n bí wa sínú ẹ̀ níta dẹ̀ kẹ́kọ̀ọ́ káàkiri àgbáńlá ayé inna li zatalillahi jami'a gbogbo agbára Ọlọ́run ọba lónìí o masalamu wa ilà lè kọ ìkò ní bàjẹ́ fún gbogbo ẹ̀yọ́